Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ ló ń dé sétí ìgbọ̀nyín, ká tún mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC ló ti kábàámọ̀ òun kóun ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ wípé àwọn èròjà ogun kankan kò sọnù láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá. Àwọn gómìnà mẹ́fà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ni wọn yóò máa ṣe ìpàdé pọ̀ lónìí. Ọ̀kan lára àwọn èèyàn Bello Turji tí wọ́n jẹ́ agbésùmọ̀mí tí wọ́n ń da omi àlàáfíà ìlú rú ni ó ti gbódé ojú ikú. Arábìnrin kan tí ó jẹ́ ẹni ọdún 14 ni ó ti sọ di mímọ̀ nígbàtí ọwọ́ tó wípé ọkùnrin 12 ni wọ́n bá lájọṣepọ̀ lójúmọ́. Lẹ́ka ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Victor Osimhen ní kò ní láǹfààní láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù AZ Alkmaar ní alẹ́ òní. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ẹnìkan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC Alhaji Abdulmajid Dambiliki ni ó ti fi èròǹgbà hàn wípé òun kábàámọ̀ wípé òun ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi ètò ìdìbò gbogbogbò tó wáyé ní ọdún 2023. Ẹni tó sọ̀rọ̀ eléyìí di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni kò ṣe gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti ṣe fẹ́ jẹ́ kó ṣe nígbà tó dé ipò aláṣẹ. Ó ti já àwọn ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúnlẹ̀ èyí tí wọ́n dìbò fún wọn, gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ní pé òun ò kábàámọ̀ rí nínú ìgbésí ayé òun, ṣùgbọ́n òun kábàámọ̀ eléyìí wípé òun ṣe ètò ìpolongo fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní ó dùn wọn wípé òun yóò sọ òtítọ́ wípé àtìgbà tí ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti dé ipò aláṣẹ ni ó ti mú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti mú ìjákulẹ̀ bá wọn, gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé òun kábàámọ̀ ìgbésẹ̀ èyí tí òun ná owó àti àwọn ohun tí òun ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà náà. Ó sọ lákòótán pé àwọn orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n kojú ìnira tí wọ́n sì ń retí ohun tó dára láti ọ̀dọ̀ ìṣèjọba yìí, ṣùgbọ́n wọn kò rí. Ó ní ebi ń pa àwọn èèyàn, inú bí àwọn èèyàn, ètò ààbò ló ti fi ẹ̀gbẹ́ wọn gànà, tí ó ti sọ di mímọ̀ wípé kò sẹ́ni tí ó lè sọ wípé òun jẹ oúnjẹ méjì lójúmọ́. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu wípé àwọn èròjà ogun kan èyí tí ó tó 4,190 ni ó ti di àwátì ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá, gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ pé fífẹ́ ìròyìn yìí ni wọ́n fi ṣì àwọn ènìyàn lọ́nà nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde lọ́jọ́bọ̀ Thursday òní láti olùyà iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti mẹ́nuba àwọn ìṣòro èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ń kojú nípa ti ìpakúpa àwọn ọlọ́pàá, ìkọlù sí àwọn ibi tí wọ́n kó èròjà ogun sí àti àwọn nǹkan mìíràn tí wọ́n kojú. Ó wá sọ di mímọ̀ nínú àtẹ̀jáde náà wípé ìgbìyànjú ni ó ń lọ lásìkò yìí láti ṣe ìràpadà àwọn èròjà ogun tí wọ́n ti jí kó lọ́wọ́ àwọn, kí wọ́n sì ṣe àkọsílẹ̀ fún gbogbo rẹ̀, gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí ti ṣe sọ di mímọ̀ pé ìgbìyànjú wọn ni Ọlọ́run yóò tó dé ládé lásìkò yìí láti ṣe ìràpadà gbogbo àwọn èròjà ogun èyí tí wọ́n ti jí lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló sọ di mímọ̀ wípé àwọn kábàámọ̀ àti pé ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn látàrí bí àwọn ṣe ń gbọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri wípé àwọn èròjà ogun 4,190 ni ó di àwátì ní iléeṣẹ́ ọlọ́pàá. Ó sọ di mímọ̀ ní àkótán wípé irúfẹ́ ìròyìn báyìí ni wọ́n fẹ́ ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà, tí ó sì sọ di mímọ̀ pé àwọn ìṣòro èyí tí àwọn kojú lásìkò yìí ni àwọn sì ń gbájúmọ́ láti wá ojútùú sí. Àwọn gómìnà
ní ìpínlẹ̀ mẹ́fà ní ilẹ̀ Yorùbá ni wọn yóò máa ṣe ìpàdé lónìí gẹ́gẹ́ bí gómìnà Babájídé Sanwó-Olú yóò ṣe máa gbà wọ́n lálejò ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ìpàdé àwọn gómìnà yìí ni yóò máa dá lórí ohun tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ọ̀gbìn, ààbò oúnjẹ, ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti ààbò fún ẹ̀mí àti dúkìá àwọn ará ìpínlẹ̀ wọn lọ́lọ́kọ̀ òjọ̀kan. Àwọn gómìnà wọ̀nyí ni wọn yóò tún máa sọ àwọn nǹkan mìíràn tó ní ṣe pẹ̀lú ohun tí wọ́n fẹ́ jíròrò lórí nípa ti ètò ọ̀gbìn, àdínkù fún ètò ààbò oúnjẹ àti àwọn nǹkan mìíràn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé. Ìpàdé yìí ni wọ́n tún fẹ́ ṣe àgbékalẹ̀ rẹ̀ láti ró ètò ààbò lágbára fún ààbò ẹ̀mí àti dúkìá ní gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn gómìnà yìí ni wọn yóò tún ṣe àmúlò àǹfààní láti jíròrò nípa ti àwọn àbádòwò kọ̀ọ̀kan láti mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé. Bí ẹ kò bá gbàgbé wípé ọdún tí ó kọjá ọjọ́ kẹwàá oṣù kẹfà ni wọ́n ṣe irúfẹ́ ìpàdé yìí níbi tí wọ́n ti yan gómìnà Babájídé Sanwó-Olú gẹ́gẹ́ bí ẹni tí yóò máa jẹ́ alága fún ẹgbẹ́ náà. Ògbóǹtarìgì agbésùmọ̀mí tó jẹ́ olórí Kachala ní agbègbè ibìkan ní ìpínlẹ̀ Zamfara, Katsina tí wọ́n ń da omi àlàáfíà ìlú rú ní àwọn èèyàn tí wọ́n tún súnmọ́ ẹni tí ń ṣe olórí àwọn agbésùmọ̀mí Bello Turji ni wọ́n ti sọ di mímọ̀ wípé ó ti sọdá sí ọ̀run àrèmábọ̀ lẹ́yìn tí ó gbóde ojú ikú bí ajá. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí òun ni ó wáyé nìkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn nígbà tí àìsàn náà bẹ̀rẹ̀ sí ẹni tí ń ṣe olórí àwọn agbésùmọ̀mí wọ̀nyí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé léraléra ló wá di wípé ó ń gbó bí ajá, èyí tí ó sì mú ariwo dání tó sì jẹ́ kí àwọn èèyàn tó súnmọ́ kí wọ́n máa wò ó gẹ́gẹ́ bí kàyéfì tí wọ́n sì jìnnà sí látàrí irúfẹ́ ìwà yìí. Wọ́n ní ṣùgbọ́n ní àná òde yìí ni wọ́n sọ di mímọ̀ pé gbígbó bí ajá yìí ló gbé sọdá sí ọ̀run àrèmábọ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ẹni yìí tí ó gbó bí ajá ń dé ojú ikú yìí ni òun náà ti ń da omi àlàáfíà ìlú rú ní àwọn apá ibìkan ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ ikú rẹ̀ yìí ni ó sì ń jẹ́ àjèjì sí àwọn èèyàn látàrí bí ó ṣe gbókú bí ajá. Bí ẹ kò bá gbàgbé wípé àwọn ọmọ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń finá mọ́ àwọn agbésùmọ̀mí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀dọ́mọdé obìnrin kan ẹni ọdún 14 tí wọ́n ń lò fún owó ìnàbì tí wọ́n rí wọn kó ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn ni ó ti sọ di mímọ̀ wípé lójúmọ́ kan ni òun bá ọkùnrin bíi 10 sí 12 lájọṣepọ̀ níbi tí wọ́n kó wọn sí. Gẹ́gẹ́ bí ọmọdébìnrin náà tí wọn kò dárúkọ rẹ̀ ni ó ṣẹ̀ wá láti ìpínlẹ̀ Akwa Ibom lórúkọ fi ń ṣe owó nàbì. Gẹ́gẹ́ bí ó ti ṣe ṣàlàyé fún ikọ̀ Àmọ̀tẹ́kùn èyí tí wọ́n ṣe ìkọlù síbi tí wọ́n kó wọn sí ní agbègbè Ifọ̀. Níbẹ̀ ni arábìnrin yìí, ọ̀dọ́mọdébìnrin yìí ti ṣe sọ di mímọ̀ wípé ìpínlẹ̀ Akwa Ibom ló wà tí wọ́n sọ pé òun ń bọ̀ wá ṣiṣẹ́ ẹni tí yóò máa bá ní tajà. Gẹ́gẹ́ bí òun ṣe wá dé síbi tí wọ́n kó àwọn sí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ di mímọ̀ wípé kí àwọn máa búra, tí wọ́n máa fá irun orí àwọn, tí wọ́n sì máa ṣe oríṣiríṣi láti lè múlẹ̀ wípé tí àwọn bá sá lọ àwọn yóò kúkú òjijì. Gbogbo eléyìí ni wọ́n ṣàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan. Bákan náà ni ẹni tí ń ṣe olórí fún ikọ̀ ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn Aládé Adédìgbà ṣe àlàyé wípé níbi tí àwọn ti ṣe ìkọlù sí àwọn aráabí yìí ni àwọn ti ṣe àwárí oríṣiríṣi àwọn nǹkan bíi owó, egbògi olóró àti páálí rọ́bà ìdáàbòbò tí àwọn sí kọ́ńdọ̀m lóríṣiríṣi níbi tí àwọn aráabí wà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé ẹlòmíì náà ni ó tún sọ di mímọ̀ wípé àwọn aráabí yìí ni wọ́n kó òun wá tí wọ́n sì sọ wípé kí òun máa búra lórí Bíbélì tí ń ṣe ìwé ẹlẹ́sìn mímọ́ kó tó di wípé wọ́n fi òun ṣe owó nàbì. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ náà wípé gbogbo eléyìí ni ó fi di wípé wọ́n ṣe ìkọlù sí agbègbè náà tí wọ́n sì rí ọwọ́ tún àwọn èèyàn tí wọ́n fi wọ́n ṣe owó nàbì yìí nígbà tí ẹni tó ní ilé ìtura èyí tí wọ́n ń lò ó ti fi ẹsẹ̀ fẹ́.
lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà Victor Osimhen yóò máa pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ ojú ikọ̀ agbábọ́ọ̀lù AZ Alkmaar látàrí ìfarapa èyí tí ó ní. Bákan náà Victor Osimhen ni ó ti gba káàdì yẹ́lò káàdì fún ìgbà kẹta eléyìí tí kò ní fi láǹfààní láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó kàn. Agbábọ́ọ̀lù ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ni kò ní sí ní ìkàlẹ̀ fún ìfẹsẹ̀wọnsẹ̀ ojú ikọ̀ agbábọ́ọ̀lù náà ní alẹ́ òní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé ó ṣeéṣe kó wà ní ìkàlẹ̀ fún ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí wọn yóò máa gbá lọ́jọ́ iwájú. Victor Osimhen agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti gbá góòlù 4 wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Bí yóò ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti ìkànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC ló ti kábàámọ̀ wípé òun dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ wípé kò sí ohun tó dàbí wípé èròjà ogun di àwátì ní iléeṣẹ́ ọlọ́pàá. Àwọn gómìnà 6 ní ilẹ̀ Yorùbá ni wọ́n yóò máa ṣe ìpàdé pọ̀ lónìí láti jíròrò lórí ìṣòro tí ń kojú ilẹ̀ Yorùbá. Ọ̀kan lára àwọn olórí àwọn agbésùmọ̀mí tí ń domi àlàáfíà ìlú rú ni wọ́n ti sọ di mímọ̀ pé ó ti gbó bí ajá dé ojú ikú. Ọ̀dọ́mọdébìnrin kan tí wọ́n fi ń ṣe owó nàbì ní agbègbè ìlú Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn ló ti sọ di mímọ̀ pé òun lájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin 10 sí 12 lójúmọ́. Lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Victor Osimhen ni wọ́n ti sọ di mímọ̀ pé kò ní sí ní ìkàlẹ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù AZ Alkmaar. Bí yóò ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti ìkànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Ọ̀tàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ Ọ̀lànjẹ́ lórí YouTube. Ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ náà wá sí etí gbọ̀nyìn. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wá, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá ọ. Ire o, ire kàbìtì. Audio Jungle.